من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أدوك فعلا الحمد لله أدوك فعلا كسي الحمد لله رب العالمين كما جامع أبا kọ́mọ jà dúpẹ́ túláàsì kọ́mọ jà dúpẹ́ tipátipá ọlọ́run sí ọlọ́run. àwọn ta ìkẹ́kẹ̀ fún gbogbo àwùjọ ọlọ́run láti sípò padà ọlọ́run bá àfihàn ẹsẹ̀ wọn jù wọ́n ọlọ́run bá mójúkó láì fi wọn ọ̀nìgbàdá àgbà ló kú lọ́wọ́ ọlọ́run bá dá ẹsẹ̀ wọn jù wọ́n ọlọ́run sí ọlọ́run. gbogbo àwọn ẹni adábẹ́lẹ́ ilé ayé ọbẹ̀ láti yà Sheikh Muhammad Saheed bàbá wa ló ń tẹ̀lé ní gbogbo ojú alábẹ́ mi ọlọ́ba àti àbábọ́kà balẹ̀ ọ̀ọ́lá àjọkọ̀ oṣù rẹ̀ bá a ṣàlékún àlàáfíà fún bàbá àti Sheikh Muhammadu Abdul Fattah ìṣòro tí wọ́n níyà ọlọ́ba àdúgbò àwọn náà tóbi wá dé gbogbo ayẹyẹ rẹ̀ táàmà táǹbẹ̀lẹ̀ ilé ayé ọlọ́ba àfijọ́ sọ̀rọ̀ gbogbo ayẹyẹ rẹ̀ tí wọ́n pọ̀ tí ètí ìdí ọlọ́ba adáàbò rẹ̀ bù wọ́n nígbà wọn bá dé tán ọlọ́ba àfijọ́ sọ̀rọ̀ kọ́ láìní sí ọlọ́run kọ́ọ̀lá àmì kọ́fà gbogbo ẹni ọlọ́run tí wọ́n máa lẹ́ni ọlọ́run àtàrí ọlọ́pàá ọpẹ́ ni ọlọ́run ni wọ́n tí wọ́n máa wọn lẹ́ni ọlọ́run à ń kí wọn pé àsàlámù aláìkùm gbogbo àwọn alágbára ayé ẹnì kò ní lágbára láyé tó tayọ àṣẹ ọlọ́run torí ẹ̀dá tó lágbára kò sàédé bá lórí ayé yìí àti pé ọwọ́ ìdátọ́ náà bá dá gbogbo ẹ̀yẹ lágbára ayé wá bẹ̀rẹ̀ láti yẹ ara jẹ́ à ń kì í pé àsàlámù aláìkùm nínú àwọn alágbára ayé àwọn làwọn oṣó wà à ń kì í pé àsàlámù aláìkùm nínú àwọn alágbára ayé nínú wọn làwọn èmèrè wà èmi ìmọ̀mú kàbí láìmọ̀ kì í pé àsàlámù aláìkùm nínú àwọn alágbára ayé òun làwọn alẹ́bọ̀ olóògùn ni wọ́n ń bẹ nú ẹ̀ à ń kì í pé àsàlámù aláìkùm nínú àwọn alágbára ayé òun làwọn tọ́jà sí pé ìṣẹ́lẹ̀ ọmọ olóògùn àmọ́ lamp ìtì ń bẹ lọ́wọ́ wọn òun ni mẹ́rin mi fún ìtì ń bẹ lọ́wọ́ òun ni pé ìmọ̀ ìbìjà ara mi àwọn kéyìn náà pé àsàlámù aláìkùm inú alágbára ayé àwọn tí wọ́n wọ ẹjú ọjà sí pé táwọn ń rí àwọn òrí àwọn kéyìn náà pé àsàlámù aláìkùm nínú alágbára ayé àwọn làwọn tó yẹ pé etí wọn ọ yàtọ̀ sí táwa ń gbọ́ yìí àti wọn ń kéyìn náà pé àsàlámù aláìkùm nínú alágbára ayé àwọn lọ́yẹ̀ pé imú wọn ọ yàtọ̀ sí táwa ń gbòòrùn ìtì bá ń jóná nìkan ìyàwó bàbá nǹkan báyìí máa ń jóná àmọ́ imú tí wọ́n rìn tí bá ń bẹ láàrin wa ó sì máa mọ̀ pé nǹkan kan ti wọlé báyìí àjọyìn náà pé àsàlámù aláìkùm nínú alágbára ayé àwọn làwọn ẹ̀dá sọ pé èyí wọ́n mọ̀ fi rìn àmọ́ àtọ́ ẹ pé ojú ìtàlárí àwọn àṣẹ wọn fẹsẹ̀ rìn à ń kí àwọn náà pé àsàlámù aláìkùm ẹ̀yin ẹ̀dá tẹ̀ ń bẹ láàrin wa táwọn ò rí tẹ́yìn wá ẹ̀mí ìmọ̀mú kàbí láì mú kì í pé àsàlámù aláìkùm tó bá rí ẹ̀ kí o gbọ́ àkájọ kọ́lọ́ ọba tó dáa pé la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà 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 وأنا عبد الله الله وأنت الله سلام الله وأنا المعيد الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله غني الله وأنا الفقراء الله وأنت الله ولي الله وأنا
لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله عليم الله وأنا الجاهل الله وأنت الله قدير الله وأنا الضعيف الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله كبير الله وأنا الصغير الله وأنت الله الأول الله وأنت الله الأخير الله وأنت الله صغير الله وأنت الله بطين الله لا إله إلا الله والله 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 والفاتحة آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. adúpọ̀ fọlọ́ lọ́kàn sí alhamdulilayi ìbánisọ̀rọ̀ alẹ́ yìí yóò dá lórí pé bá a ti kírun nínú ìsìláàmù yóò gbà bá a ṣe ń kírun gidi o ẹlòmíì kírun tí ó sì ní ìwọ̀n tọ́pìkì tá a fẹ́ tírìtì ká pé talẹ́ yìí ní part 1 torí bá a ṣe fẹ́ mú tọ́pìkì ìwọ̀n yìí a lè tírìtì ẹ̀ more than 1 month. Lọ́kọ́ ti bẹ́ẹ̀ ká máa tọ́ọ̀tì ẹ̀ bá tọ́ọ̀tì ní lọ́sọ̀ọ̀sẹ̀ more than 2 months gẹ́ ká sì wà lórí tọ́pìkì yìí níbi eléyìí àwọn àpẹẹrẹ lẹ́yìn ní part 1 nítorí bá ní kágbá dé kásìkò tí aṣọ bá máa ṣe ṣùgbọ́n náà ní kàbá tó ẹ pé ibi tí a bá máa dé lálẹ́ yìí láti fi abẹ́rẹ́ ní lọ́sẹ̀ tó ń bọ̀ bá a ṣe ń kírun nínú ṣùgbọ́n. Irú tí a wò yìí òun ni kọ́kọ́ àlìjẹ́nà irú ọ̀tọ̀ àdúrà tọ̀ ẹ̀dá lè má kírun kọ́ pẹ́lẹ́ ọ̀tọ́lọ́wọ́ gbàdúrà o kò sẹ́ni tí ò lè pẹ́lẹ́ kò sẹ́ni tí ò lè gbàdúrà pé ọjọ́ mùsùlùmí ọ̀tọ̀ níbi àdúrà ṣíṣe èyàn jẹ́ lẹ́bàlóògùn ọ̀tọ̀ níbi àdúrà ṣíṣe èyàn jẹ́ kírísítẹ́nì ọ̀tọ̀ níbi àdúrà ṣíṣe èyàn jẹ́ lẹ́sìn míì ọ̀tọ̀ níbi àdúrà ṣíṣe torí pé ẹni ọba ṣe dáadáa fún ọ abẹ́ni tó ṣe dáadáa fún ọ bá ṣàdúrà fún àdúrà yọ gbà wọ́n àkọ́kọ́ jẹ́ mùsùlùmí ẹni tó ṣe ṣe ká fún pẹ̀lú omi ẹkún lójú tó bá ṣépè fún ọ ìpè rí ó mú ọ. Kásàdúrà yóò dá lérí ìtọ̀ ń wá láàrin ìwà àtọ̀ ọlọ́run àbí ìtọ̀ pẹ́jẹ́ kọ́ lọ́wọ́ bá ṣe fún ọ láàrin ìwà àtọ̀ àmọ́ ìrun ìwúlò ó bẹ̀rẹ̀ láyé mi ìwúlò ó tún bẹ̀rẹ̀ nínú sàárè ìwúlò ó tún bẹ̀rẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ kíámà ọ̀nà mẹ́ta ni ló ti ṣiṣẹ́ fẹ́dà ló ṣiṣẹ́ nínú sẹ̀mítà ń lò lọ́wọ́ tá a bá tún kú tán yóò tún máa ṣiṣẹ́ nínú sàárè fún wa fẹ́dà tí ń kírun ìrun tẹ́ yí ẹ̀ tó bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kíámà yóò tún máa ṣiṣẹ́. Ìrun gangan ni kọ́kọ́rọ́ tí ẹ̀dá ó fi wọ àlìjẹ́nà làbíyá ní àwọn ọ̀dà lè kúrò láti kírun gan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní kírun tí ò ní ìrun. Àkọ́kọ́ ẹ̀dá ní kírun tí ò ní ìrun òun lẹni tí ọ̀tọ̀ ẹlòmíì ọ̀tọ̀ gbàtọ́ tọ̀tọ̀tọ̀ mọ́ pé ìtọ̀ ti kán síbi pátákó ọ̀wọ́ ìṣọ́sẹ́lẹ̀ báwọn olùbátọ̀ báwọn tàbí tí o ti sómi kò sí bó fi o ṣe tọ̀ tí o bá ti tábà ìdá mọ́mẹ́ntì yẹn ìtọ́ kan síbi pátá yìí ìtọ́ tó yá wá síbi pátá yìí bàbá fẹ́ kí ọ̀dọ́ ọ̀tún wọ pátá òfin kí mo ti gbé pátá yẹn ti di ẹ̀gbin ọgbọ́dọ̀ bọ́ ọ́lẹ̀ ṣáájú kó o tó ṣàlùwàlá tó bá ìṣẹ̀lẹ̀ fọ́ ọ́lẹ̀ kan ọgbọ́dọ̀ bí sọ fún ọlọ́ tábà
torí pé ìgbà mi gbẹ téèyàn wà láàyè ní téèyàn ó ti tọ̀ téèyàn sì ní omi títọ́ yìí ti gbẹ̀yìn wọ́n lọ́sọ̀ ọ̀tọ̀ náà. option tó tún wà fún ọkùnrin ni pé gbọ́kùnrin máa lè tọ̀ tó wò sí omi tó bá rí bí òkúta ó lè mú òkúta báyìí yóò àfi ra bí eré bí nǹkan ọmọkùnrin yẹn sódà pé ìtọ̀wò òfin líle yí bí ṣòkòtò rẹ̀ àmọ́ kí lóbi bẹ́ẹ̀ bí ya àwọn làwọn pé wọ́n fi máa ń bọ̀kùnrin àwọn lòun fẹ́ fi ya òkúta yẹ báyà nǹkan ẹ̀gbẹ́ ti wà ń bẹ̀ a sì mọ̀ pé ara àwọn obìnrin máa ń kùn ní nǹkan mi tó lè wọ ara ẹ̀ ìdí tó bèbí àtàsí ọkùnrin ni. wọ́n fi bá tọ̀ àlẹ́ ní kómi ìjà ewé kó wá mú ewé bá gbà sí gbàgbọ́ kọ̀ọ̀kan sí tí òwò mi tí ò fi tábà wọ́n á jẹ́ pé ewé lọ́wọ́ ayé tòsí wọ́n á mú ewé nìkan á fi ra ojú abẹ́ mọ́wùlẹ̀ ní rẹ̀ náà. láì gbọ́dọ̀ lọ fi kàràkàrà rárá. wọ́n sì kí ni mọ́mí ẹ̀ la tó gbé ìwé ewé tó rí ọ̀ma ìwé ewé tó ń ṣe bẹ́ẹ̀ sì ni ọkùnrin náà tọ́ba pé ewé yìí o báyà ewé tí ọ̀tí àìmọ́ òlẹ̀ ló ń jẹ àbìtà tí kò fi lu nǹkan ọmọkùnrin rẹ̀ látara pé kítọ̀ mọ́ fi lè yí ṣòkòtò rẹ̀. ìtọ́jú afọ́mọkùnrin ni pé kọ́ bá tọ̀ tí ò wá sí omi níbi tí tó ti tọ̀ yẹn kọ́ bá òkúta kọ́ abókúta kó fi nu ibi eré nǹkan ọmọkùnrin rẹ̀ látara pé kítọ̀ mọ́ bá fi lè kán mọ́ kó má fi lè yí ṣòkòtò rẹ̀ àbí bọ́ọ̀ṣà tọwọ́ tóbi tó bá sì lè yí bọ́ọ̀ṣà yẹn tó o sí tóbi sí lẹ́nu kọ́ ọ bá sábà látọ̀ ló ń kí o wọ́n kàn ń ṣeré ni ó ní ìrùn tó gbé ẹ̀gbẹ́ ń bẹ lára rẹ̀ ọlọ́sìnkì á máa ń wá Al-Qur'ani Karim inú Suratul Baqara chapter 2 verse 222 níbi Suratul Baqara yìí ọ̀rọ̀ àwọn obìnrin Ọlọ́run sọ bọ̀ nípa báwo bí bá ń ṣe nǹkan oṣù èyí sì ní ìsìnkẹlẹ mọ ilé social media nígbà ìwé obìnrin tó bá ṣe nǹkan oṣù lọkọ rẹ̀ bá ti lè súnmọ́ kò nífẹ̀ẹ́ rẹ̀ ayọ̀ Islam ti náà pé bí bá ń ṣe nǹkan oṣù gbọ́dọ̀ súnmọ́ wọn ẹgbẹ́ ní ọkọ gbọ́dọ̀ súnmọ́ ìyàwó lásìkò àti ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọlọ́pàá yìí náà bóbi bá pa yìí kóṣù tí a bá ti wẹ̀wẹ̀ Islam gbogbo tí bá ṣe ń gbà náà Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ tí bá ń kírun kò ní ìrùn ọkàn lè bẹ lọ́rùn pẹ̀lú ẹni àmọ́ pé kọ́ kírun yẹn tó gbé ìrun ẹbí ọlọ́pẹ́ ọ̀nà mẹ́ta ni wọ́n gbà wúlò fún yẹn ìwọ́n wúlò fún ọláyé nìyí yóò tún yí kọ́ máa súnmọ́ náà ìwọ́n tún wúlò fún ọdún sàárè ìwọ́n tún wúlò fún ọlọ́jọ́ gbàdúrà kìláàmù obì tó ṣe kóṣù tí ó wẹ̀wẹ̀ ìwẹ̀ Islam kò tí ì mọ́ gbogbo òun tí bá ń kí lẹ́yìn ìgbà tó parí kóṣù tí ò tí ì wẹ̀ yìí kò ní ìrùn. ọlọ́run ajẹ́ náà gbọ́dọ̀ ní inna Allah yuhibbu tawwabina àwọn náà bá dẹ̀wọ̀n a máa ń nífẹ̀ẹ́ ẹni tí bá túbá. wọ́n yẹ hípù mútatọ́ ìrìn àwọn ọlọ́ba a sì máa ń nífẹ̀ẹ́ ẹni tí bá máa ń ṣe mọ́tótó ẹ̀wọ̀n ọlọ́ọ̀ni àwọn ọlọ́ba a máa ń nífẹ̀ẹ́ ẹni tí bá máa ń ṣe ìmọ́tótó káfíńnà àwọn ayádáyé ìwọ̀n kíkí ní Islam ìbá kẹ́kẹ́ gbàgbé kọ́ á lọ sàlù àlá tó sì mọ́ bó kí wò torí bó ṣe kí ni ọ̀mọ́. Àkọ́kọ́ tí máa ń mú yàn mọ́ òun ni ìtọ̀ àwọn pé kò sẹ́ni tí ètò tọba wa tọ̀ ó mẹ́sọ̀ pé ọ̀gábà wọ́n tọ̀ ọ̀gábà tọba kíwù ò ní wò àkọ́kọ́ àbí wọ́n tọ̀ títọ̀ wá kán síbi bọ́ọ̀kì rẹ̀ ọ̀gbọ́dọ̀ fún bọ́ọ̀kì àwọn kíwù láì ṣe pé o fomi sin ibi tí ìtọ̀ kan sí o ti wá nígbà tí tọ̀ntọ̀ lọ́wọ́ débi tọ̀ kan sí ni o ti wá fojú dábẹ́ mọ̀ ṣáájú kó tó kíwù tó bá ti á rómi ọ̀ wá bọ́sẹ̀ gbẹ́sẹ̀ ọ̀ wá mi sọ ọ̀ wá fomi fọ ibi títọ̀ kan sí àwọn tó bá ti á pẹ́ o láǹfààní àti lè dábì títọ̀ kan sí yẹn mọ̀ ọgbọ́dọ̀ bọ́bọ́ ṣáṣá tọba bọ̀ tó ọ̀ wá mi sọ pé ọ̀ wá lè fomi fọ abẹ́ yẹn.
àkọ́kọ́ mọ́tótó fọkùnrin àti obìnrin. ẹlẹ́ẹ̀kejì mọ́tótó lọ́kọ àti ìyàwó ṣe ń bára lájọṣepọ̀. ẹ wá gbá lájọṣepọ̀ tán ẹ̀wẹ̀wẹ̀ jádábà. gbogbo òun tẹ̀ bá kí ẹ̀yìn o. bọ́kọ bá kírun tí jẹ́nẹ́bà sì bẹ̀rẹ̀ rẹ̀ kò ní ìrùn. ìwọ ìyàwó tó ń kírun pẹ̀lú jẹ́nẹ́bà ò ní ìrùn. àbí níjọ́ wo là ń ṣe ọ̀rọ̀ lọ́wọ́ tọkọ àtìyàwó nísìnyí boyfriend and girlfriend kápẹ́ fi hàn sí. ìwọ boyfriend àti girlfriend tẹ bá yín lájọṣepọ̀ tẹ ẹ̀wọ̀ jẹ́nẹ́bà ẹ̀ ní ìrùn. ẹ̀dá tí ò bá sì ti ní ìrùn tí bá ń kírun ń ṣeré ní ìrùn. àfi ọ̀rọ̀ ayọ̀dà lẹ́yìn kó láṣẹ ń kírun nínú Islam àkọ́kọ́ ni pé ọgbọ̀dọ̀ kọ́kọ́ má wọ́n tọ̀ mọ́tò kírun òun ṣe é ni wọ́n kàn fi orí lu rẹ̀ báyìí. láì bàbá tá a ṣe ń jà. ẹlẹ́ẹ̀kejì fẹ́ni tí ń kírun tí ò ní òun lóbìnrin tó parí nǹkan oṣù ọ̀pá ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ tán ọ̀wá wẹ̀ ìwẹ̀ Islam táàkan tí tẹ́ ń pè ní idol ìwẹ̀ Islam yìí bákan náà ni àníyàn ló yàtọ̀ bá a ṣe wẹ̀ jẹ́nẹ́bà tọkọ àti àwọn bàbá alájọṣepọ̀ tán bẹ́ẹ̀ náà láti wẹ̀ fún obìnrin tó parí nǹkan oṣù kódà obìnrin tó tún bímọ ẹ̀jẹ̀ bímọ wá lára rẹ̀ bákan náà ni ó sì wà níyàn ẹ̀jẹ̀ bímọ ní ó kàn dà kódà bókù bá tó kú ní Islam bákan náà láṣẹ wẹ̀ bẹ́ẹ̀ ṣe wẹ̀ jẹ́nẹ́bà rẹ̀ nìkiri láṣẹ wẹ̀ fún òkú tó kú ní Islam náà àníyàn pé òkú tó kú ní Islam la fẹ́ wẹ̀ fún lákàn dà kódà bẹ́ẹ̀ bàbá bá wẹ̀ ẹjọ́ Jímọ̀ bá ṣe wẹ̀ lẹ́nu àníyàn pa afẹ́ wẹ̀ ẹjọ́ Jímọ̀ yẹn lákàṣe kíni lákàdà kódà ẹjọ́ ọdún dídà ọdún àwẹ̀ ni àbọ̀dún iléyà ni tàbá fẹ́ wẹ̀wẹ̀ ẹjọ́ ọdún àníyàn pé mo fẹ́ wẹ̀wẹ̀ ọjọ́ ọdún náà lákàṣe kíni lákàn náà. ìwé tá a sì sọ yìí kìlọ̀ bẹ́ẹ̀ yẹn fi kankan yín wẹ̀ àtọ̀ọ̀sẹ̀ ọlọ́mi wà ní wàhálà ọ̀sẹ̀ dìtọ́ ni mo ń lò omi tó mọ́ ló ṣe kíni ló fi wẹ̀wẹ̀ náà. bẹ́ẹ̀ bá ṣe wẹ̀ ẹ̀ náà èyí ó fi sọ pé omi dé gbogbo ara ẹ̀ tí ẹ sì ń fọwọ́ ra gbogbo oríkèéríkèé ara yìí gbogbo ẹ̀ láṣọ lábílẹ̀ tọ́pìkì tá a mú yìí oṣù méjì kan á sì wà fẹ̀tà àwọn túwìtì ẹ̀ pé bó làá sí ń kí ìwòrán Islam. àkọ́kọ́ ibi tí ìwòrán tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ òun náà ni ìmọ́tótó kódà Christian tó fẹ́ di Muslim lẹ́yìn ìgbà tó bá ti sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. lẹ́yìn ìgbà tó bá ti lè gbọ́ lọ́wọ́ bá gbọ́tán tó sì nígbà yẹn pé àná Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ni awẹ́wẹ̀ fóun náà bá a ṣe wẹ̀ gẹ́gẹ́ bá a láṣẹ wẹ̀ fún ẹni tó fẹ́ bọ́ sínú Islam àníyàn kọ́kọ́ bọ́ sínú Islam ní ọkàn dà ìwẹ̀ kan náà nù bá a ṣe wẹ̀ àníyàn ló ṣe kí ni ló ṣọ̀tọ̀ọ̀tọ̀ bákan là á ṣe wẹ̀ tàbí ní kò là á ṣe kírun nínú Islam àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ tó fẹ́ kírun ọkọ̀ọ̀kọ̀ yìí pé ọmọ ntí ó mú ọmọ ni abẹ́ ẹ̀ yìí pé tọba tọ̀ ọ̀ ń tábà ìwọ títọ̀ wá ká ọmọ níbi tó lérò tí ó sì somi gbà pípa tó ti lè tọ̀ yìí tó ti lè wọ pátá rẹ bẹ́ẹ̀ níwọ̀ lóbìnrin àbí wọ lọ́kùnrin náà tó ti wọ bọ́ksà rẹ bẹ́ẹ̀ gbà pé pátá àti bọ́ksà tó wọ̀ yìí tọ́ ọba ti bọ̀ tọ́ ọba sàràrà tó ló ń kírun ó ní pé ìtọ́ ti kán síbi pátá àti bọ́ksà rẹ ọgbọ́dọ̀ wọn kọ́ bọ̀ lókùtọ̀ bá bọ̀ tọ́ sàlùwàlá ẹ̀gbẹ́ tí bẹ́ẹ̀ni pátá àti bọ́ksà rẹ̀ yìí ń bẹ láyà rẹ̀ ẹ̀gbẹ́ yóò wọ́n ṣeré dé ìgbà tí ẹ̀gbẹ́ jẹ́nẹ́bà náà ń bẹ ní láyà rẹ̀ tó tí wẹ̀ ní.
tí ìtọ̀ yìí kì í bọ́kàn wẹ̀ ọkàn mi sọ pé ọ̀pọ̀ pátá àti bọ́ksà ti ń bẹ ní ìdí rẹ̀ àwọn tó bá gbọ́ pé dédé ibi tí ìtọ̀ kan sí àbí àmì tó lè dámọ̀ ní ọwọ́ àmú omi àfi fọ ibẹ̀ ṣáájú kó tó sábà lọ. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ìwọ tó mutí ìdámọ̀ tó mutí lẹ́tọ̀ àti kíwò tó gbọ́ ọ̀mọ́ ó ṣe kíni ọ̀mọ́ ó ti dẹ́rì ìdọ̀tí pẹ̀lú ọtí tí ń bẹ ní ẹnu rẹ̀ dámúbẹ̀tì fún ọba ní ọ̀sẹ̀rẹ̀ látọ̀ kíwò dámúbẹ̀tì yẹn kò ní òṣùpọ̀ ọ̀mọ́ kí tẹ̀kìbí ẹni tó mutí kọ̀bọ̀rọ̀ mọ́sẹ̀kì kò tún ní lóògùn gbàdúrà bá dé mọ ìtì ń ṣe ẹni tí ọ̀gbọ́dọ̀ kí wọ́n lẹni tí ń yíyà ẹni ṣe kí ni tí ń yà tí ọmọ ti ń ṣe ọ̀nà wàá tù ṣùkà nígbà tẹ́ ẹ bá ń yà lọ́wọ́ látẹ̀kẹ́ àbùsọ̀ látẹ̀ wàá tù ṣùkà nígbà tẹ́ ẹ bá ń yà lọ́wọ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ ìrun àwọn tí òun yà ẹ ti jẹ́ òun yà ní kí ẹ máa. Kí a máa ṣe kẹ́tàkẹ́tà. Mẹ́ta kò ló mẹ́ta. Kí a máa máa ti ń ṣe dáńgbà tí èèyàn bá ti máa ti ń ṣe yá lórí òòlù tí kò ní máa ti ń ṣe yá àmọ́ sùn sínú kọ́tà. Ìdáhùn máa tí ń sùn sínú kọ́tà tí ọmọ ti ń ṣe yìí. Kọ́mọ̀ wulẹ̀ súnmọ́ rẹ̀. Ìbò súnmọ́ òun rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ yìí kò ní ìrù. Àbíkó gbé kólóòs. Láfi ní ọ̀rọ̀ ayáda lórí èrò kíkí. Nínú sinmi. Àti pé kò láṣẹ ń kírun nínú sinmi. Àkọ́kọ́ ọ̀tọ̀ fẹ́ kírun bí ipò ọmọ ìdá ọjọ́ kan. Àkọ́kọ́ ọ̀tọ̀ fẹ́ kírun bí ipò ọmọ ìdá ọjọ́ bẹ̀rẹ̀. Ọwọ́ ayé ààrẹ ò bá ìwọ tó ti ṣe nǹkan oṣù. Ọwọ́ bá èyí ìkóṣù tí mo parí jẹ́ mọ wẹ̀rẹ̀ pé ọ parí nǹkan oṣù. Yẹ̀rẹ̀ o gbogbo èyí tó ti ṣe sẹ́yìn tó ọ̀nà tí wẹ̀ yìí tó bá ti wẹ̀ ńjọ́ kan o ti kọ́ fà á gbogbo ètò ìsẹ́yìn wọ́n lọ kàn ní jẹ́ kó yí káṣíṣe yìí kọ́ ọmọ wáyé náà. Wọ́n ti jẹ́ nípa náà ń bẹ lára ẹ̀ka wá gbàgbé wọ́n ò bá ṣé mo wà bí wẹ̀ nígbà tó ti ṣe sákùsákà tó ti ṣe èméjì pé kẹ́nẹ́bà ti ń bẹ lára mi ṣé mo wà bí wẹ̀ nǹkan tó ṣe pé lọ́lẹ̀ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà. Ìwọ tó bí ra tí ẹ̀jẹ̀ bí mo ti wá dára rẹ̀ wọ́n ṣe èméjì pé nígbà tó jẹ̀ bí mo dára mi ìjẹ́ mo rántí wẹ̀rẹ̀ fẹ́ jẹ̀ bí mo dára mi àbí ìrántí wẹ̀rẹ̀ náà lọ́ngbà tí ọba tí a ṣe èméjì yìí lọ́lẹ̀ ṣe kiri lọ́lẹ̀ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ bímọ náà. Àkọ́kọ́ nù pé ìmọ̀ tó tó nínú àti pé wọ́n la ṣe ń kírun nínú Islam. Ọlọ́run yára pé wàhí bu mùtàtọ̀ ìrìnà ọ̀rọ̀ ọba nífẹ̀ẹ́ ni tọ́ mọ́ ẹni tí ọba mọ́ tọ́ bá ń kírun òní o. Wọ́n náà pe àkíyèsí ara rẹ níbi tí o kù sí. Ó wo ibi tí o fi sí. Ẹlòmíín bẹ àìkà kan kún ni níbi kírun tí ò ní o. Bẹ́ẹ̀ ni bá fẹ́ tọ̀ ìtò ti gbọ́n tán dáadáa. Ó tó wá ti gbé wọ́n tọ̀ ẹjọ́ tó sì níbí náà ní o. Bí a tó bá wá débi tí a tó lọ́kàn ìtò ti mọ ẹja bọ́ nílẹ̀ kó tó ní bóyá ọ̀bọ̀ pátá. Ẹnu èyí tó ti ká síbi pátá rẹ̀ yìí pátá yẹn ti di ẹgbẹ́. Ìdáhùn bẹ̀ tí ìtọ̀ ti lè kán síbi pátá yìí ọba gbà ìtọ̀ ti ká síbẹ̀ tán ọ̀yà sí á mú omi ọ̀há fi ń tábà o tún wá gbé pátá wọ̀ bẹ́ẹ̀. Ọdún ìdí tó pọ̀lọpọ̀ ayé lòmí fi ń lárùn gẹ ìtọ̀ tó jáde lára obìnrin tẹ́ bá wo ìtọ̀ yẹn àwọn kankan ń bá ìtọ̀ yẹn jáde tá à ń pè ní àwọn kòkòrò àìfojúrí. Kò tọ́ sóbì kó tó wọ pátá yẹn padà mọ́ láì ṣe pọ́ tábà tó pé àwọn kòkòrò tó bá ìtọ̀ yẹn jáde èyí tó ti lè ká sí pátá tó bá tọ̀ léwọ̀ pátá yóò tó wá bọ́ sí ojú ara rẹ̀ ìdí tó pọ̀lọpọ̀ ẹ̀gbẹ́ fi pọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tó fi pọ̀ káàkiri
gbogbo àwọn tí máa ń tábà tí máa ń tọ̀ tí wọ́n tábà yẹn tí wọ́n bá wọ̀ lé ṣe tẹ́sì fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ láwọn àìsàn tó pọ̀ dà tó pé àwọn kòkòrò tó ti bá ìtọ̀ yìí jáde tó wá bọ́ síbi pádà yẹn láláì tábà tó bá tún ti gbé wọn kòkòrò yóò tún bọ́ sí yóò tún wo ojú ààrẹ padà tó bá sì lè wo ojú ààrẹ kò ní bá ìtọ̀ yẹn pàjẹ́ jáde mọ́ yóò lè bọ́ sínú ẹ̀jẹ̀ ni. ká mọ̀ sí mọ́tótó gan fáńfààní ara rí àtọ̀ sí pé báyà afẹ́gbọ́n ọba sọ̀rọ̀ ìmọ́tótó ní Islam yàtọ̀ sí pé tí èèyàn bá mọ́ èèyàn láǹfààní àti lè bọ́lọ̀ sọ̀rọ̀ tó bá sì ń bọ́lọ̀ ọba sọ̀rọ̀ gbogbo tó ń sọ ìdáàbòmẹ̀tì ọ̀hún sọ sápò ààrẹ ni ìmọ́tótó yẹn tún ṣe kí wọ́n tún wúlò fún ẹ̀tì ara wa gan ká mọ̀ sí mọ́tótó fáńfààní ara wa ni nídìí eléyìí gbogbo wọn tó ń tọ̀ títọ̀ ń ká sí ṣòkòtò rẹ tí ń ká sí pátá rẹ láì ṣe pé ọbọ̀ pátá yẹn àbí ọbọ̀ ṣòkòtò yẹn tó bá wà lọ́sàlù àlá tó sì sinmi títọ̀ ká sí yẹn nù ò ní wò tó yọ ọmọ dá moment yẹn sáìdì kan sáìdì ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé bó la ṣe ń sàlù àlá tá a bá fẹ́ sàlù àlá kì í pé omi tá a bá kàn yí lákàn fi sàlù àlá a gbọ́dọ̀ mú omi tó mọ́ tá a bá sì wọ́wọ́ tá a bá sàlù àlá a máa ń sí lẹ́ẹ̀mẹ́ta a bá fẹ́ sinwó ra sí lẹ́ẹ̀mẹ́ta ìdí ń jẹ́ fọ́ọ̀rìdù kẹ́ tọ́jú ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ níbẹ̀ ni pé wọ́n tí tómi bá pọ̀ ò lè sí lẹ́ẹ̀mẹ́ta àwọn ọ̀rọ̀ yẹn tó bá yá omi tó yí ọ̀pọ̀ ò lè sí lẹ́ẹ̀kan ọkà àmọ́ mọ́nítọ̀ tó ń ṣe pé omi yẹn ó ń ká everywhere nítorí ìtí àfi ń ṣe àrà lálẹ́mẹ́ta ni pé bómi ọ̀bá ká lákọ̀ọ́kọ́ omi ò lè ká ní ẹlẹ́ẹ̀kejì kò wá sí ìwé ẹjọ́ tó bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ lábẹ́ yóò sì mọ rojọ́ bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ láàtọ̀ níbi tí ọmọ wò ìwọ tó ń wojọ́ tó sọ̀rọ̀ lọ in tó ń ṣe yẹn o ní concentrate lérí ẹ̀mí tàbí kó fi mọ̀ báyìí omi débi tí ọkọ mi dé àbí omi ò débẹ̀ àmọ́ ìwé sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì gbàtọ́ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹta omi ò ṣe kíni yóò débi àwọn pọ́ìntì bíi eríkèéríkèé tó yẹ kó mi dé wọ́n tó sọ̀rọ̀ lá tómi ọ̀ká ogun tó yẹ kọ́ ká ayé pé o sí ọ̀sìn lẹ́yìn tó fẹ́ ṣe nìyẹn nínú tó sì wáyé wá ṣe ìhun jẹ́ nàbà wà mbẹ̀ àìkánù ní Islam àwọn òkúta nínú Islam ìhun wà nù ẹ̀ lẹ́yìn tó bá ti gbà pé Ọlọ́run lọ́lọ́run tó sì gbà pé adé Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni ìhun wà ikọ́ mùsùlá ìhun ẹlẹ́ẹ̀kejì ìhun tó wáyé ẹ̀ bá tù yìí láàrin ìhun wá sọ ní àyọ̀ tó wá ní ẹlẹ́ẹ̀kejì bá abẹ́lẹ́ ọkọ̀ lọ́ọ́ fi rọ̀ wá lọ́rùn bísínẹ́sì tó ń ṣe òní ẹ̀ bá abẹ́lẹ́ ọkọ̀ lọ́ọ́ fi rọ̀ wá lọ́rùn ọmọ ń tọ́ fẹ́ jẹ ẹlòmíì wà láyé ndómi àtẹyin ló wù mí jẹ kí wọ́n fún àyẹ̀ ó ní ìdákẹ́ bá abẹ́ lọ́rùn kọ́ lọ fún jẹ wá lọ́rùn ó wí bẹ́ẹ̀ ọmọ tó wù ọ́ jẹ lásìkò tó bá dì ìwọ̀n ẹ̀sán bá abẹ́ lọ́rùn kọ́ lọ fi wọ́ lọ. nítorí pé ìhun tó ọba kí tó jìyà rẹ̀ nù sàárè ìhun tó ọba kí tí ó dènà rẹ̀ tí oníjọ wà lìjẹ́ náà tó yẹ lọ kí á mọ̀ ayé bíntín ìwọ̀n òun lọ ẹsẹ̀ káàkiri máa bọ ọbẹ̀ lọ́rùn kọ́ lọ fi wọ́ lọ́rùn. nǹkan Islam ó létò ọlọ́run ti dáhùn ẹ̀nà àlùkò kẹrin inú sọ́ọ́ ti bá kọ́ àkẹyìn ọlọ́run yáyọ lẹ́dí náà àmọ́nù ìdíkùlù fi sílímì ká fọ́tà èyí máa ń tán sínú Islam ni káfà táwọn tán sínú ẹ̀ wọ́n látàtà bí ń kútùbà ti ṣe ìtàn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ojú ọ̀nà tí ń jẹ́ èṣù ẹlòmíì torí àtijọ́ àtimú ó sì gbàgbé tí ń jẹ́ ẹ̀sìn Islam àtijọ́ àti mú yìí ìdàkùn tàlẹ́ni tó ń ṣàánú ẹ̀ débẹ̀ Ọlọ́run ni àtijọ́ àti mú yìí tàlẹ́ni tó ń mú di ọ̀hún fún ẹ Ọlọ́run ni àti bí àwọn kan bíi ṣáájú tiẹ̀ báyìí òun yín kì wọ́n ń gbà rù kì ẹni tí ń ṣalábàárù àtijọ́ àti mú tiẹ̀ ṣé kò le jù tiwọ́ tó wà ní ṣọ́ọ̀bù lọ ẹni tí sàlábàárù àtijọ́ tí mú tiẹ̀ ó lè ju tiwọ́ tó sì káràkátà lọ. wọ́n ní wọ̀lẹ́ ẹ̀ láti àwọn bá abẹ́ ọlọ́run wà lẹ́yìn àti kíhun.
Tàbí ní ọ̀rọ̀ ayọ̀dá lè rí ìrun kíkí bò lásì ń kírun ní Islam. Àkọ́kọ́ náà ó gbọ́dọ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó gbọ́dọ̀ bu omi tó mọ́ tó fi ṣàlùwàlá. Ẹlẹ́ẹ̀kejì tó bá ṣàlùwàlá lọ ọ wà fókọ́sì lórí àlùwàlá tó ń ṣe òní mọ́ ṣàlùwàlá lọ́kọ̀ ọmọ ìròjọ́. Ibi tí ìrun kíkí ti bẹ̀rẹ̀ nù kọ́kọ́ wọ́n tó fẹ́ lọ kí wọ́n ọkọ̀ mọ́ ní ọkọ̀ yẹ ààrẹ ò pé káṣọ tí mo wọ̀ káṣọ tó mọ́ ni ṣé ìtọ̀ kan sí aṣọ mi àbí ìwọ obìnrin tó ṣe mẹsẹsẹ tán lára aṣọ tó wọ̀ nígbà tó fi ṣe mẹsẹsẹ kéde pípa tí o ò tí fọ́nù òun náà ló tó àwọ̀ tán àlẹ́ fi ń kírun ẹlòmí ò ní kọ́dà obìnrin mi ò dá pátá mẹsẹsẹ ní yàtọ̀ sí ìtí ọmọ wọ̀ lọ́tọ̀ èyí tí bá ń wọ̀ láti mẹsẹsẹ òun náà ní mo tún wọ̀ nígbà tí bá ń kírun náà ẹ máa ń ní nǹkan special ó ti mọ̀ pé àsìkò tó ṣe mẹsẹsẹ lọ́wọ́ kúkú ọlọ́wọ́ kú ti bọ̀ ní ìwúrọ̀ tẹ́lẹ̀ ọ̀rẹ́dì ó ti ní pátá méjì mẹ́ta ló ti ní ni tó máa ń bá ti mẹsẹsẹ lọ́wọ́ òun lọ́mọ wọ̀ àgùnmọ̀ pínlẹ̀ tó bí mẹsẹsẹ bá wá náà òjijì ní máa ń dé wọ́n bá ka ọmọ ta èyí tó sì wọ̀ lọ yóò ti mọ̀ pé mistake nìyẹn òkúkú mọ̀ pé yóò kú wa tó bá ti wá dé yẹn wọ́n wá change sí èyí tí tó ti ní special èyí tó ti ní special fún mẹsẹsẹ yóò wá change sí àtàwọn nǹkan tó ń lò tí tó ń fi sí abẹ́ pátá yẹn báyìí ti parí ẹ̀ tán ó tún fún ọ lókun kíbẹ̀ sí tó ń kíbẹ̀ sí. Packaging. Kéèké bẹ́ẹ̀ gbogbo pátá wà lọ́mọ wọ̀ kò ní ní special fún pátá tó máa fi ṣe mẹsẹsẹ kò ní special fún aṣọ tó máa wọ̀ tó bá wà nílé lásìkò tó ṣe mẹsẹsẹ lọ tó bá rẹ́ kí wọn náà lára àyín tó lò tó tí fọ́nrán ló tó á mú mo sì fẹ́ràn lé kírun tó bá sì fẹ́ràn lé bá bọ́ fún ẹ̀ díẹ̀ ọmọ èyí tó wà tó tún lo lọ́fíńdà ọlọ́dún abẹ́ jáde ọmọ wa sọ tí ó wọ̀ nítorí lọ́wọ́ rẹ̀ ẹ̀dẹ́gbẹ́ ọmọ ṣe títí ọ̀hábẹ́ ọ̀lẹ́ kí ọkàn mú jáàbù kankan ọkàn fi sẹ́yìn bẹ́ẹ̀. Àwọn sukura. Lórí ayé asán ẹ wàá máa ṣe mọ́tótó lórí ayé asán àmọ́ láàrin ẹ̀yìn àtọ́lọ́ ẹ̀rí ṣe mọ́tótó. Ẹ bọ sọ fún àwọn ọmọ yín o. Nídìí eléyìí èyàn máa ń ní nǹkan special lọ́tọ̀ fún tọ́lọ́run ni èyàn la sọ special lọ́tọ̀ fún tọ́lọ́run ni tó bá ká ọmọ ta o ti máa bọ́ kọ ọmọ ta nìyẹn wọ́n àti máa pé wọn náà tó ń já èèyàn wọ́n náà aṣọ tó dáhà ní wọn náà wọ̀ báyìí nígbà tó wà nílé náà mú ìtòrí àjábù tó ti fi síbi kan tí ó gbẹ ẹlòmíì àjábù tó ti làágùn sí tó ti jùlẹ̀ bá fẹ́ kí òun náà ní wàá mú gbogbo ọmọ àgbá tì òun náà bá yà lébi tí o ìmọ́tótó ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kọ́dà nínú súnà tọ́jà bá fẹ́ kírun èyí máa ní pákó téèyàn òórùn wọ́n tó bá ní àǹfààní pákó ó lè tún rùn pé gbogbo ẹnu tó ti fi jẹjẹ kú jẹ yẹn ẹlòmíì ti jẹ sàhámà gbà tó jẹ sàhámà tó máa ń bọ gbogbo sàhámà máa rùn lẹ́nu ẹ̀ tó bá yẹnu kò ní yọrùn òun rẹ́dá ẹlòmíì ti jẹ pa tòun ti bẹ́ẹ̀ náà ìdí kìí ṣe túláàsì àmọ́ ọ̀tí ọ̀nà bá fún lápò fún àwọn tó bá ní bros ó lè fi yọnu báyìí. Àyà kúlú sún. Ìdáàbòbò tó ṣe yẹn ó fi ń páyà Ọlọ́run ni pé mo fẹ́ lé bọ́lá ọba mi sọ̀rọ̀ mo fẹ́ lé kírun ìdí ìtí ládàá ó fi mọ ju ara lẹ́yìn tá a bá ń ṣe láàrin àwa pẹ̀lú Ọlọ́run tàbí ọ̀rọ̀ ayọ̀dá lérí ewu kíkí àti bá a ṣe ń kírun ní Islam àìjókòó ya pé tọ́pìkì tá a mú yìí oṣù méjì sísè á sì wà lérí tọ́pìkì náà báyìí tó ń sálù àlá ẹlòmíràn màlù àlá ṣe ẹlòmíràn mọ̀ ṣe kí ni kò màlù àlá ṣe yára ní ìwé kí bí ṣe ń ṣáàgbà láti bí mi náà ọ̀hún lọ. obìnrin ìmọ̀lọ́ládì ní ọgbọ́n ògbé ìmọ̀lọ́ládì ní ọgbọ́n ògbé nítorí ọba nímọ̀ ń pa ẹ̀ béèrè Ọlọ́run nìkan ló nímọ̀ tán wọ́n máa ń tí túnmí náà ìlú ilé àkọlẹ̀ ọlọ́jà máa nu súrátù Ísírẹ́lì ni ẹ ọlọ́jà máa pé ìmọ̀tẹ́rìn yẹn fáwọn àwọn ọmọ ànábẹ́dá kékeré nínú mọ̀ lòún fún wa nínú mọ̀ Ọlọ́run tó pé gbogbo tó bá lọ mọ̀ kékeré tó nínú mọ̀ Ọlọ́run ìwọ tó wàá mọ̀ yẹn náà ìwọ tó mọ̀ yẹn ìwọ náà tún mọ̀ mí kan ọmọ nílànà kan ibi ìlànà tí ò ti mọ̀ ẹ́ wàá béèrè má ti jù má ò ga ẹ tí bá ń béèrè nǹkan báyìí ní tí wọ́n ń béèrè yẹn ní tó mọ̀ nìyẹn àwọn kankan náà bẹ tí wọ́n náà mọ̀ tálómi náà mọ̀ tí wọ́n á béèrè lọ́wọ́ tiẹ̀ náà kò sí tìjú bẹ́ẹ̀. That's what they call exam. Wá béèrè bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àlá
èyí máa ń fún kọ́ọ̀sì lórí àrà tẹ́ ẹ̀ ń ṣe ni ọmọ á ṣe wọ́n tó mi ẹ̀ náà fún wà ní ibi àgé ẹ̀ tó sì pé omi yìí omi tó mọ́ ni ó ní sílẹ̀ mẹ́ta ọkọ̀ mi sọ pé ó sì wọ̀ ládéyà ó sì yẹn lẹ́ẹ̀mẹ́ta ọyọ ẹnu nù láti yẹn pé ìwọ tó bá ní pákó lè ọkọ̀ ohun pákó yẹn títí sódà gbogbo tó ti jẹ gbogbo ó lè jáde nígbà kan fẹ́ sin lọ́wọ́ balẹ̀ láàrin kíkínú o tàbá ṣe léyìí tán lẹ́yìn ìgbà tó fẹ́ kírun wa anna masajida lillahi fala tad'u ma'a Allahi ẹ gbọ́dọ̀ pé kankan lé ọlọ́run tó yàyọ̀ sí ọlọ́run inú sọ́ọ́tì jìnnà ọlọ́run bá ti sọ tẹ́ ẹ bá wọnú mọ́sálásí tán ẹ̀tọ́ ìwọ àti èmi ẹ̀tọ́ èmi àti rẹ ni pé ká kọ́ sálámà sọ́lọ̀ ọ̀nà ọ̀dọ́ sálámà sọ́lọ̀ òun láàyè náfìlà méjì lọ́dọ̀ bá wọn mọ́sálásí náà àgbà kò ní yẹn náà yóò dùn báyẹn mọ̀ ọ́ yẹn ti kẹ́ sọ pé sáfù ni. lọ sábẹ̀ lóúnjẹ. sáfù rẹ̀ lómi òdò ẹ̀tọ́ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ yẹn náfìlà méjì tó bá wọnú mọ́sálásí ṣáájú kó tó kírun fọ́ ìdù ìwọ̀n yẹn àtọ́fẹ́ kì í ọgbọ́dọ̀ kọ́kọ́ yẹn náfìlà méjì ìrún náfìlà méjì tó yẹn náfìlà yẹn ó fi kí ọlọ́run tó nílé yẹn ni ọlọ́run tó ní mọ́sálásí yẹn wà á ní mọ́sálásí yẹn ilé ìfọ́lá àtẹ́nu máa láyé ọlọ́run ẹ gbọ́dọ̀ pé nǹkan mi mọ́sálásí tó yàtọ̀ sí ká máa pe ọlọ́run tó wá ní mọ́sálásí yẹn ó lọ sálámà sí ìdáhùn mẹ́tí pé asàlámù alaykum ọlọ́run tó nílé lókì nídìí ilé mi àti ẹ ìwọ àtẹmí tọ́ba tí wọ́n mọ́sálásí tá a sọ̀rọ̀ látán yín tó tọ́ sí mi àti ẹni pé ká kọ́ kí ọlọ́run tó ní mọ́sálásí yẹn. báwo ni bá sáà lọ́rọ́ ẹlòmíràn á jókòó sílẹ̀ yóò máa rojọ́ yóò máa retí ká sọ pé sáfù yóò máa retí ká sọ pé sáfù yóò àṣàyè mọ́sálásí kìtìkìtì yóò àjọyìn ìjọ sáfù. ó sẹ́nìkan ààrẹ ló ń ṣe náfìlà ládọ́tọ̀ ọkọ̀ gbà mí náfìlà pé òfin kí ọlọ́run ọba yẹn ó ti mí sí ẹ nìyẹn. á dúró bíbá yìí ní lálẹ́ yìí ká pè léyìí ní part 1 àbí ká pè ní episode 1 àjẹkọ̀yẹ bá tọ́pìkì tá a mú yìí oṣù méjì oṣù mẹ́ta a sì wá mi tọ́pìkì yìí o a wà á mẹ̀ báyìí o a dúró mi pé tábà wọn mọ́sálásí àwọn kan máa ń ṣe kí ni àwọn kan kí ọlọ́run tó ní ilé yẹn pẹ̀lú náfìlà méjì. bùlá. tábà ṣe léyìí tán òun láìsẹ̀ wá kí o èèyàn tá a fẹ́ kí bá ṣe dà níyàn bẹ́ẹ̀ lómi bá rúkú ẹlòmí ọmọ tí wọ́n ń wí ẹlòmí kàmá tí wọ́n ń sọ òun lè tá à ń wí fẹ́ bàbá mi orí kalẹ̀ ẹlòmí ọmọ tí wọ́n ń wí ọkàmọ́ wí bàbá mi ẹlòmí kò dákun bàbá mi kí làmọ́ ń yọ ni tó ti dàgbà tó báyìí kò sí tìjú ní Islam béèrè ń patọ̀ bá mọ̀ bàbá ṣèkà báyìí bá bèèrè lọ́wọ́ ẹlòmí pé kí làwọn yọ ẹlòmí náà kàmọ́ ń ṣèkà báyìí ẹlòmí ò lè ké bá tiẹ̀ látòkè délẹ̀ nílé yìí a máa bẹ̀rẹ̀ lọ́sọ̀ tó pọ̀ níbi pé tá a bá wọ mọ́sálásí ta làwọn kọ́ máa ń kí òun lọ́lọ́ wọn máa kọ́ gbà fún wa ní Ìbàdàn kíta sọ yìí náà fún àwọn akọ́bà gbá kà sí ọ̀ọ́dà ìní síbẹ̀ ṣùgbọ́n ọ̀bíkà ọ̀bìnrin sátì àmọ́ ya sí fún wasalaamu ala musalamina aba abala iba àti aba ọgbẹ́ fọdọ́ kábí fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn náà ní ìjẹjọ àwọn náà tó ní lóde akí abá àbíkẹ́ bí èkó máa gbàdúrà yìí àlékún ẹ̀kún fọkànlẹ̀ àṣẹ wọn náà wọ́n fa ayọ́ dààmú dààmú làákà yìí ó sì kí gbogbo àwọn àjẹmọ́ náà táwọn náà wá ọlọ́mọdé kábíyèní ọ̀kọ́ wọ́n gbà gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ wá sílẹ̀ lọ́wọ́ ìnira òní débẹ̀ nìkan kan yín náà